ẹ̀yin èèyàn ẹ wo bí Portable Baby bó ṣe kúrò ní international padà sínú trenches o láti lọ ṣe ayẹyẹ 30th birthday rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí eléyìí mà lẹ́tíkẹ́ o ẹ̀yin èèyàn ṣé ẹ mọ̀ wípé ní kòpẹ́kòpẹ́ yìí ní Portable Baby ló lọ sí ìlú London láti lọ ṣe orin tuntun pẹ̀lú gbajúmọ̀ òǹkọrin kan ní ìlú London torúkọ rẹ̀ ń jẹ́ Skepta. Níbẹ̀ ló sì ti ṣe alábàápàdé Wizkid náà tó náà ṣe gbajúmọ̀ òǹkọrin ní orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀pọ̀ èèyàn sì ń rò wípé bí Portable Baby bó ṣe ti lọ sí international báyìí pé by the time tó bá fi máa padà dé gbogbo nǹkan rẹ̀ á máa ṣe ní ìyàtọ̀ ni torí gbogbo omi àti oúnjẹ àti gbogbo afẹ́fẹ́ tó gbà ní international àṣẹ ni wọ́n á ṣáà máa hàn lára rẹ̀ ṣáá ni ẹ wò ó ṣe ni Portable máa ya everybody lẹ́nu o ẹni kí ló ṣe ẹ wò ó ṣe ló lọ ṣe ayẹyẹ 30th birthday rẹ̀ nínú trenches ni o ẹ wò ó àfi bí ìgbà wípé wọ́n ń ṣe carnival ní lọ́jọ́ náà ẹ wò ó bí àwọn aráàánú trenches bó ṣe ń celebrate Portable Baby ẹ wò ó ẹ̀yin èèyàn eléyìí ló fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí ipòkípò tẹ́ dalẹ̀ wà láyé èèyàn ò gbúdọ̀ gbàgbé orísun torí wọ́n ní ọmọ tó bá sọ ilé nù ni ó sọ àìpò ìyàkọ́ o Portable Baby ò sọ ilé nù o wò ó kódà kò gbàgbé orísun rẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé ìpìlẹ̀ṣẹ̀ ó máa jẹ́ ibìkan sílẹ̀ dá ti máa ń dòkè ọ̀la. Ẹ̀yin tí ẹ bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́ Digi Naija Television lẹ balẹ̀ sí yìí ẹ máa subscribe kẹ́ máa follow wa ní gbogbo channels wa ẹ like fídíò wa ẹ fi rọkàn yín sí comment kẹ́dẹ̀ máa share fídíò yìí káàkiri eléyìí ni mo tún ní kí n mú wá fẹ̀yìn èèyàn wa o wípé ọmọ tó mọ̀ ìpìlẹ̀ṣẹ̀ mà ní Portable ń ṣe o kódà ìwà tó wù yìí jẹ́ ìwà tó ṣe wípé ó yẹ kí gbogbo ọmọlúwàbí kó máa fi ṣe àwòkọ́ṣe títí dìgbà míì tèmi ó tún máa wá mú nǹkan míì wá fún yín ẹ má gbàgbé Digi Naija Television náà rèé ẹ máa subscribe kẹ́ máa follow wa ní gbogbo channels ẹ like fídíò wa ẹ comment kẹ́dẹ̀ máa share káàkiri ire o.